gbà ẹ pàtẹ́wọ́ fún wọn torí pé o gbà béèrè wa gba owó kékeré yìí kó fi ra owó ìpè. Ẹ dákun ẹ bá a subscribe nígbà yín lówó rárá. A kí gbogbo ojú tó ń wò wá lórí ìkànnì Ṣógbọ́ Yorùbá. Ìlú Adó-Àwáyè la wà báyìí, ìlú Adó-Àwáyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ iná la wà. A fẹ́ béèrè ìbéèrè ṣé o gbọ́ Yorùbá lọ́wọ́ àwọn ènìyàn wa. Àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa á láǹfààní láti fún wọn ní ẹ̀bùn. Gbogbo ojú tó ń wò wá, ẹ̀yin náà ẹ bá wa subscribe lórí YouTube channel wa Ṣógbọ́ Yorùbá, lórí Facebook Ṣógbọ́ Yorùbá, lórí TikTok Ṣógbọ́ Yorùbá. À ń bẹ̀ yín wípé kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ bá wa follow, kẹ́ ẹ sì darapọ̀ mọ́ wa láti gbé àṣà àti ìṣe ilẹ̀ wa lárugẹ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń wò wá. Tó bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí Yorùbá ń pe ẹ̀gẹ́? Pákí. Yàtọ̀ sí pákí, kí ni tún ni orúkọ míì tí Yorùbá ń pe ẹ̀gẹ́? Mo ti sọ pákí, mo ti sọ ẹ̀gẹ́. Orúkọ kan tó ń bẹ tí Yorùbá ń pe ẹ̀gẹ́. Ọmọ ò gbà á. Yorùbá. Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí Yorùbá ń pe pákí? Ẹ̀gẹ́. Yàtọ̀ sí ẹ̀gẹ́, kí ni tún ni orúkọ míì tí Yorùbá ń pe pákí? Ò gbà á. Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí Yorùbá ń pe pákí? Gbàgùdá. Gbàgùdá. Yàtọ̀ sí gbàgùdá, kí ni tún ni orúkọ míì tí Yorùbá ń pe pákí? Ẹ̀gẹ́. Ẹ̀gẹ́. Ó gbà á, ẹ pàtẹ́wọ́ fún un torí pé o gbà béèrè wa gba owó kékeré yìí kó fi ra owó ìpè. Thank you. Ẹ ṣé sá. Ẹ gbọ́ Yorùbá? Díẹ̀. Ẹ bá gbọ́ Yorùbá, ìdílé wo ní ilẹ̀ Yorùbá ni máa ń sọ ọmọ ní Amúsàn? Amúsàn. Bẹ́ẹ̀ni. Ìdílé eléégún. Ìdílé eléégún, ẹ pàtẹ́wọ́ fún wọn. Gbogbo wa làwọn Adó-Àwáyè fẹ́ gbà tán o. Torí pé àgbà béèrè wa ẹ gba owó kékeré yìí. Iléeṣẹ́ yóò ní jóná o. Àmín o, ẹ ṣé. Ẹ máa tẹ̀síwájú o. Àmín, ẹ ṣé.